Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi man wala ma ba'd. So lórí ìṣẹ̀lẹ̀ tó ń lọ láàrin Mudeeru America Saiki àti Mufti Ìlọrin. So a rí pé àwọn ọmọ wọn láwọn ọmọ wọn bí àwọn ọmọ wọn so on dá sí ṣùgbọ́n in tó bá rí kó lọ láàrin wọn àbá àwọn ọmọ wọn kò kàn wá láti dá sí nítorí pé a ní nǹkan tí a fẹ́ sọ sí. So ṣùgbọ́n tẹ bá ti wá ní ìjú máa dá sí tẹ bá fi wá fi lè mú ọ̀rọ̀ ẹ̀sìn tẹ fún ma mú àdìsàn náà bí fi ṣẹ̀rí fún tẹ́ ń dá sí àdìsàn náà bí bá sì tí ò ń ṣe ẹ̀rí fún ẹ ti kò wá dá sí ń gbà yẹn á dá sí. So lórí ibi tí ẹ bá sọ sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ bá mú wá ibi náà là á dá sí mọ́. So a sì ṣàlàyé àwọn nǹkan tó bá ṣe kíni tó bá so mọ́. So irú ẹ̀ náà ni irú èsì tí ó fẹ́ fọ̀ fún àfáà tí ó pè ní Muneeru Aduagba yìí. So mo ti rí fídíò ẹ̀kan náà rí lẹ́ẹ̀kan. So àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó rò kóhun sọ̀rọ̀ nìkan kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀ka gbá àwọn. òwe lábá ní innama yu'rafu ash-shay'u bi rijalihi. àwọn tí bá ń ṣe nǹkan náà là á máa pè mọ́ nǹkan. lọ́dọ̀ wa lé ní bàbá Mudeeru Markaz bàbá wa Mufti Ìlọrin amida tọ́lọ́n fi gbé ẹ̀sìn dúró òun ni wọ́n jẹ́. èèyàn fẹ́ bẹ́ẹ̀ o èèyàn fẹ́ bẹ́ẹ̀ o èèyàn fẹ́ràn wọn o èèyàn fẹ́ràn wọn o Ọlọ́run ti ṣe yíhun náà ìran èèyàn méjì ká máa wá rí. irọ́ ni so ara àsọdùn àdìsọ́kùsọ àwọn worshippers yìí àwọn ọmọ tó ń sìn tó bí Ọlọ́run lẹ̀ tí wọ́n sí lọ́hun tẹ́ pẹ́yìn lọ́n sìn gẹ́gẹ́ bí Ọlọ́run bá yìí sọ pé ní fún àwọn Christian Ọlọ́run yìí sọ pé ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah. àwọn pásítọ̀ wọn àtàwọn àfá wọn Ọlọ́run ni wọ́n ti sọ wọ́n di àwọn Ọlọ́run lẹ́yìn Allah tó ń sìn. ìdí Ibn Hatim tóun jẹ́ Christian kíkọ̀ pé ní náà sọ́rọ̀ Christian lọ́nà ìtẹ̀yẹ bọ̀ Christian sì kọ́ nínú sọ́rọ̀ ayé ìgbàyẹ̀bọ̀ kókó fi yé àwọn èèyàn. So tóun jẹ́ náà sọ́rọ̀ tó jẹ́ àfá àwọn náà àfá àwọn gbà wọn tóun wá padà Islam. Wọ́n sọ anábì pé ní anábì àwọn òsì wọn anábì ní ṣé wọn sọ ìtọ́lọ́run ṣe ní halal wọn sọ di haram fún yín ẹ̀sìn mọ̀pọ́lọ́run ṣe kíní ní halal bọ̀ tó pé àwọn afáàrin ti pè ní haram ẹ̀ ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ tẹ̀lé wọn ó láwọn tẹ̀lé wọn ṣé ń tọ́lọ́run pé ní haram tí wọ́n sọ di halal fún yín tó ń ti bẹ́ ṣe mọ̀pọ́lọ́run haram ló pè kíní ìbọ̀ ẹ fọlọ́lọ́run lẹ̀ ẹ̀ ń mú àṣẹ tí wọ́n lẹ̀ ń múṣẹ ó ní bẹ́ẹ̀ ni báwọn ṣe máa ṣe ní anábì ní fatilka ibadatuhum lahum ìjọsìn wọn tó ń fún wọn náà nìyẹn. So bẹ́ẹ̀ náà làwọn ọmọ yìí náà ṣe rí dúró náà bẹ́ẹ̀ náà làwọn ọmọ yìí náà ṣe rí. So tẹ bá ti sọ ní ọba àsọ̀rọ̀ tún la pé báyìí lànàbì ṣe sọ báyìí ni Al-Qur'an ṣe wí ní táwọn bàbá ti wí náà ni àwọn bá sọ pé tẹbú sàábé àwọn bá sọ pé ẹni kò síjà bùnú ẹ̀sìn àwọn bá sọ pé ẹni pé Abubakar kọlu wà ní kòtò àwọn bá sọ pé ẹ̀bá àkàdó gbogbo hadith fún wọn tó clear pé ní kò ń tàbá sọ yóò rí bẹ́ẹ̀ ẹni wọn sọ pé àwọn bá ti lọ́ṣàlọ́ sọ ní táwọn bá sọ lọ́mà tẹ̀lé fatilka ibadatukum lahum ìjọsìn tẹ́ fi ibadatuhum lakum ìjọsìn wọn tó fi ń sìn yìí náà nìyẹn àfisẹ́ pé yìí náà sìn. So tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni so ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ ló sọ wípé amida tó lọ́n fi gbé Islam dúró ó tí ẹ sọ pé amida tó lọ́n fi gbé bí a Islam ilẹ̀ Yorùbá àbí Islam Americas àti ilẹ̀ ìjọ yìí tẹ bá ń ṣe àbí amida tó lọ́n fi gbé kó tí ẹ confine sí ibì kan káti ẹ̀ṣẹ̀ rògbò ọ̀rọ̀ sọ dé level kan wà ní Islam àwọ àwọn tó lọ́n fi ṣe amida fún Islam dúró àwọ àwọn èèyàn ẹgbẹ́ ẹ̀mọ́ súnmọ́ amida àwọn òpó àwọn pílà ní túnmọ́ amida plural of imad. So imad ní ẹ̀ẹ̀kan amida ní plural rẹ̀ tó wá ní àwọn àbá méjèèjì tó ń jà yìí o ìyẹn Àbáláyége àti Mufti Ìlọrin àwọn ni òpó tó lọ́ fi gbé Islam dúró. So nígbà tí yẹ sí pé ní àwọn tó ń wọ́ṣìpù nìyẹn òun náà ló jẹ́ kó lè sọkúsọ Islam mà ní Islam lọ́nà wá fi àwò pé tẹ́bá ní nǹkan ọ̀fẹ́ wọ́n fi tẹ́bá pè nǹkan ní pílà ṣe bí pílà ni yóò sọpọ́tì nǹkan kan kí nǹkan yẹn má wò àwọn tó wá ń wò Islam báwọn náà ṣe á jẹ́ pílà fún Islam ẹni tó ní kò sí ìjábù nẹ́ẹ̀sìn báwọn náà ṣe jẹ́ pílà fún Islam ẹni tó ní Abubakar kọlu wà ní kòtò báwọn náà jẹ́ pílà fún Islam ẹni tó ní Abu Huraira sàbí ànábì táyépá ànábì sallam ẹlọ́wọ́ ipò Abu Huraira abáníkà tẹnubọ̀ àwẹ̀ sàsùkò onídẹ̀ndẹ̀wù rẹ̀ sàbí ànábì onídẹ̀ndẹ̀wù rẹ̀ ni báwọn náà ìwé ṣe jẹ́ pílà fún Islam. Ẹni tó sọ pé àti pé tàbá kìíní kan tó ń bẹ̀ẹ̀ sí sọ̀rọ̀ ọ̀rọ̀ Súfí yìí tó lọ́yàn àwọn kó jẹ lásìkò yìí àtàwọn míì tí wọ́n ti kó jẹ báwọn ni irú àwọn yóò ṣe jẹ́ pílà fún Islam ẹ̀ tí mọ̀ pé ọ̀rọ̀ sọ́dùn ọ̀rọ̀ asọ́ndọ̀ ọ̀rọ̀ sọ
àsọ ọ̀rọ̀ irọ́ náà ni. èèyàn méjì ni ó mọ̀ tó ẹni àkọ́kọ́ lẹni tó bá ní hamasa diniya ẹ̀rí láti jẹ ẹ̀ta sí jẹ ẹ̀rin àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà nínú ìbànújẹ́ ẹni tí ọ̀rọ̀ Islam tó bá jẹ lógún ìrìn èèyàn lẹ́ẹ̀kejì lẹni tí sọ. ìbànújẹ́ lórí kíni lórí páwọn èèyàn méjì tó ń wó Islam tó ń wí kàntàkàntàn èèyàn máa sùn kan gidi yóò wà padà lóhun kó jẹ so táwọn méjì bá ń gbógun tira wọn ìbànújẹ́ wà láàrin ẹ̀yin náà lẹ wà ní ìbànújẹ́ àwọ̀ sínú ìbànújẹ́ kankan bí wọ́n ṣe pé gan ọkàn wa tún balẹ̀ ní pé ẹran bára yín fà bọ́lá ṣe máa ń ṣe fáwọn ọ̀tá ẹ̀sìn nìyẹn tẹ́ bá ti pa ọ́pọ̀ lé àwọn ẹlẹ́sìn lórí Ọlọ́run wa kọ́ ẹ̀yin rí síra yín ẹ padà wá di ọ̀tá ara yín bọ́lá ṣe máa ń ṣe nu so ẹ̀yin náà lẹ wà ní àwọ̀ sínú ìbànújẹ́ kankan wallahi innama kunna fi farahin tam inú ìdùnnú tó pé làwà ní problem so ẹ bára yín fà ẹ̀yin àbáládò ọfàdó sí yín lápò ọfàǹkáṣífù nù yín so abẹ́rẹ̀ jù sí mi lápò ní àṣà tí yẹ kó máa lọ lásìkò yìí so àwọ̀ sínú ìbànújẹ́ torí pé àwọn ilé ìwọ̀n ń ṣe àfáà àwọn ilé tí wọ́n ń wú ẹ̀sìn fa lọ́run sọ pé ní Ọlọ́run sọ nípa ní pé ní fàbí ayé hadith ìbàdá òun yòmínú hadith wo ló túnkù tó fẹ́ gbà àgbẹ̀lẹ́yìn al-Qur'ani láti lè fi takọ pé kò sí nǹkan tó ń jẹ́ hadith so tí ó sì yẹ sí pé ní Qur'an náà ló sọ pé ní ma atakumur rasul fakhuzuhu nítorí ìgbà sọ fún yín ẹgbàá mú so Ọlọ́run sọ pé ká gbá àdìsí Ànábì mú ẹ̀yin sọ pé ẹfẹ́ fi Kùránì ẹfẹ́ fi gbá orí ara wọn ṣé túnmọ̀ tó ṣe àdìsí tọ́lá tí wà ń sọnù ayà yẹn ni pé àdìsí olókù tẹ̀tú fẹ́ gbá orí ara Kùránì ṣé nǹkan tọ́lọ́run sọ nìyẹn ṣìbí tọ́lọ́run sọ ní pé ní ọ̀rọ̀ míì wo lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run yìí lẹ́tú fẹ́ bìlífù nígbà tí Ọlọ́run tí ó bá ṣe ń láǹfààní so tẹ́ fi rí àwọn aláburú bá ṣe máa ṣe nìyẹn ẹlẹ́ẹ̀kejì gan ìgbé ọ̀rọ̀ yìí sí làákà ìyẹ̀wò gan káàkọ́ bí sí làákà ìṣó bá lọ kí kọ́lọ̀n lè máa tako àdìsí Ànábì rẹ̀ tó sì lóhun lòun ránṣẹ́ kó máa tako àdìsí rẹ̀ ní Kùránì so táàfì mọ̀ pé àwọn eléyìí àwọn olóyin tẹ́lẹ̀ wà tó fún ma pọ́n fún wa páwọn ní àwọn mídà Islam ọ̀rọ̀ tó tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ tí ẹ pé bí yóò bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí gan irú àwọn ọ̀rọ̀ yìí yẹ kí wọ́n fún fèsì sí so pé àwọn èèyàn ń banújẹ́ kọ́ ń bára wọn jà yẹn ẹ̀yin náà dẹ̀ máa banújẹ́ àwọn oníbanújẹ́ kankan tiwa